ṣé ọmọ yìí mo wá fi ètè mi àti ahọ́n mi pàdé lórí ọyàn ọmọ yìí má ṣe àǹtí ṣeun ọmọ yẹn wá pariwo ó gbọ́ mi ní kó má pariwo gbogbo ẹnu sí lẹ́nu ọmọ yìí ò ní máa tó dọ̀ mo ti pàdé onímọ̀ tó dọ̀ rí mo ṣì ń bọ̀ lórí ìyẹn o mo bẹ̀rẹ̀ àǹtí ṣeun dúdú ọmọ yìí wọnú nígbà tí mo dé abẹ́ ẹ̀ báyìí tí mo bẹ̀rẹ̀ sí ní abẹ́ ẹ̀ ọmọ yìí pariwo yíyí ó gbèsè mo ní yes ọmọ yìí ti má ṣe dáadáa ó lè dá mi wọn bí dáa máa wá mi kiri ni ó dé ẹ̀kọ́ náà wọ́n á stop wọ́n á sọ fún pé ṣó láṣìírí ṣá ó lóun láṣìírí 50,000 ṣíṣe ọmọ ìkéré owó kíní kan mo ní òkè má wọrí a máa fún ẹ lówó anytime tí n bá ti rí ẹ 20k ó ní 20k mo ní ṣó nǹkan tí mo ṣe fún yín ṣó lè ṣe fún mi ó lóun ṣe fún yàn rí òun bọ̀ òun á try mo ní òun á try ó ní òkè n bá lie down ó bá mọ yàn mi kò mú dáadáa kò mọ̀ ṣe bá ní má wọ̀rí bá dìde mo lọ gbé gbọdọ̀ ní ọtí lọ́ọ̀tì kan sí níbẹ̀ mo gbé mo fún ní ṣọ́ọ̀tì mo ní kó mu ṣọ́ọ̀tì méjì mo ní ṣọ́ọ̀tì méjì kẹ mo ní kò lọ lálẹ́ yìí o ó ní wọ́n sọ fáńtì òun pé òun wálé mo ní pé òun pọ́dọ̀ rẹ̀ tó wà pé bẹ́ẹ̀ ló fẹ́ sùn mo ní ó mọ̀ kó òun lọ́rẹ̀ kan ládùúgbò yìí wọ́n ṣe ládùúgbò yìí mo ní sọ bẹ́ẹ̀ fún wọn kò wá gbé fóònù fún mi ó wá sọ bẹ́ẹ̀ fún wọn wá gbé fóònù fún mi bá ní hello kìnnì kan ọ̀dọ̀ mi ló máa sàn ọ̀rẹ́ mi ni o àti gist àti pé ní ok kò sí problem o so sáà save mo ló save gbà tí máa fún ní ṣọ́ọ̀tì méjì yẹn mo dún ọmọ yìí ṣe bóbìnrin náà ń pè bóbìnrin ò lè dókùnrin obìnrin ò lè dóbìnrin kóbìnrin kan mi ò lè pa ó squirt mọ́ mi lọ́wọ́ ó da omi mọ́ mi lọ́wọ́ èmi gan mọ̀ pé èèyàn dómi tí máa ń la obìnrin tí máa ń jẹ́ṣẹ́ obìnrin ẹgbẹ́ mi tí kò bá tí ì da omi mi ì mọ̀ pé mo jẹ́ṣẹ́ ọmọ yìí ó ní ìdọ̀ ọjọ́ tó máa ń kọ́ fún yẹn ni yẹ́ ẹ̀ torí ìdọ̀ ẹ̀ mo kọ́kọ́ ní òkè jẹ́ ká lọ jẹun mo gbé lọ drive lọ mo lọ gbé oúnjẹ fún mo ṣe gbé ẹ̀ fún gbàtà ń bọ̀ nínú mọ́tò mo ní kó ní sùúrù mo park mo ti ṣàyẹ̀sẹ̀ yín wọ́n wò pé àbáǹtí ìlókò lẹ́gbẹ̀ẹ́ òbò ni mo bẹ̀rẹ̀ pẹ̀lú mo jí tẹ́ ẹ̀ jẹ́ mo ládé gbogbo abẹ́ ẹ̀ ó ń pariwo ni mo ti rí lòbọ̀ lábẹ́ ó kọ́ ni ṣé mi ǹjẹ́ kó rí kí n tó ó ní ṣé ṣọkùnrin ní mo ní nà ọkùnrin kẹ ṣé orí fọwọ́ kan mi lára náà ṣé bó ti lá mi lára lẹ́ẹ̀kan ṣé orí ó kó ń bẹ̀ ni ó ní kí ló wá ti bó lára yẹn ó ní máa rí kíní ni ó ní àǹtí mo ní don't call me àǹtí call me bọ̀bọ̀ mo ní yes that is the name I want you to call me mo ní bọ̀bọ̀ mo ní yes baby give it to me Ada bọ̀bọ̀ give it to me bọ̀bọ̀ I'm coming mo ní yes baby come for me let me see it come for me ó fẹ́ dà fún mi mo yọ báyìí mo fọwọ́ gbé ni mo fọwọ́ mú báyìí ni ó dàjà rárá inú mọ́tò mi inú mọ́tò náà mo ibẹ̀ ṣe àǹtí ṣeun nígbà tó dàtọ̀ ní mọ́tò mo máa sọ fún pé ṣé o máa ṣe the same thing fún mi àwọn oníwọ̀n mo ṣe bẹ́ẹ̀ ṣe ó tẹ̀ sí rẹ̀ ó fẹ́ rest náà and I know you retired à ń lọ àpàdé àwọn ọlọ́pàá ń fún wọn lówó nọ́mà bá ti wà lọ àǹtí ṣeun bá ti mo wọlé kàkí mọ̀ kí lọ drop ọmọ ìsílẹ̀ wọn lálẹ́ yẹn o mọ́júmọ́ mo jẹ́ṣẹ́ ọmọ ìmọ́júmọ́ ni òun náà jẹ́ ní òun náà ti ń gbódò ti mọ́ tí ojú ẹ̀ ti dọ́bù òun náà ṣe mo yẹn ṣe ilé ìdọ̀tún wọn láàmì láògbò òdì mi ní carry on ọmọ ọlọ́pàá ìgbà tó náà mo fún ní 50 ó ní àtijọ́ òní kí tún wá báyìí ló ṣe wá ṣẹlẹ̀ bí mo ṣe wá ń gbé lọ bí mo ṣe pàdé ọ̀rẹ́ mi nìyẹn tó ń jíbọ̀ mo kó máa tètè dé ní láàárọ̀ mo kó máa tètè wọ́n mi kó máa jí so ìrẹ́ni kó máa wá ìbẹ̀rẹ̀ sí ibi iṣẹ́ òun ní rárá kò lè gbàdúrà kó ṣàwẹ̀ ó bẹ̀ kẹ́kẹ́kẹ́ kí n lọ drop mo ní mo lè lọ́ọ̀jẹ̀ sóòtẹ́ mo ní bọ̀dọ̀ ọ̀rẹ́ mi gbọdọ̀ bá ń bíbẹ̀ mo ní ọ̀rẹ́ mi gbọdọ̀ bá ó bá wàhálà màdé mo ṣe lọ báyìí bí ọ̀rẹ́ mi ṣe ni mo ti rí mọ́tò mi lọ́kàn ó ti ń smile bọ̀ kó mọ̀ kó mo gbóyàn mo ní kí yẹn reverse ó kàn lọ kó máa tẹ̀lé mi lọ báyìí mo kàn drive gbà ìwádìí mo kàn drive lọ ní ó kàn pé kí ló ṣẹlẹ̀ so ìyẹn kàn ní pé kí ló ṣẹlẹ̀ kí yẹn máa gbóyè sókè mo ní put your head down wọn lọ bàtà mo lọ drop ọmọ ẹ̀tọ́ mi níwò ó kàn máa lọ lé pé máa pè fún ní 50 bẹ́ẹ̀ ó ní ẹ ṣe ó bá tiẹ̀ lọ bàtà mo ń drive padà tí mo wọlé padà
tí mo ṣe wọlé ó kàn ní where are you coming from? You are asking an adult níbi tí adult ti ń bọ̀ baby kí n súnmọ́ kí n kiss ẹ báyìí ó kàn ní stop where are you coming from? ó ní stop it now ìwọ kan tó pé tí mo yẹ kó jíde ni ó ní he saw me and you drove past me that way mo ní me saw you láàárọ̀ yìí mi ò rí ẹ ó ní ìbúlé wa sáré lọ mo sáré lọ ṣe ìran kan ni kí ló lọ ṣe tí mi ò mọ̀. You brought a lady to this house. O wa ń bú ọkọ ẹ ṣe ṣìnà. You can't even keep a promise to a fellow woman like you. I'm a woman like you, and you can't keep a promise. Ọjọ́ tí mo ti mọ̀ ẹ́, kò sí obìnrin yẹn ṣe lè wà tó máa ń wù mí tó, but ìwọ ló máa ń betray mi ní gbogbo ìgbà. That stupid girl tó gbélé wá jọ yẹn. This time around, who is she? Is she the one? Mo ní no, ọkùnrin ni. Stop lying! Ẹni ò kí ṣọkùnrin. Tó bá ti kọkùnrin kí ló tó dúró? Mi fẹ́ kó rí ni, tó lọ́mọ yẹn kéré sí mi. Ha! See, you are still lying. Òun fi rúgbó rọ́mọ́lẹ̀. Ojú ẹ̀ ti change. Ojú ẹ̀ ti kán bí ẹ̀gẹ́ náà. Mo ní stop. Kí ló tó ṣe báyìí? Can't have a man in my life. Only is a lie. The person tó gbé lọ, ó ṣe ń goat sórí. Mi mẹ́ni yẹn, obìnrin ni. Mo ní kì í ṣe obìnrin. Ìkọ́ náà bọ̀bọ̀ tó máa ń play ball ní orí field. Kí ni mo ṣàpàrọ̀ kan mọ́ra wọn? Ó ní is a lie. Stop lying. Mo ní then tó bá jẹ́ pé obìnrin ni kí ló fẹ́ ṣe fún mi? Ó ní tí n bá mọ̀ pé obìnrin ni we are going to end everything now. Mo ní yes obìnrin ni. Mo ní I swear. Ọwọ́ tó nà bá ti ṣe ó kàn wọlé lé lónìí ó kàn lọ sunkún ni. Ṣé èmi kò tí mo ní wọ́n ṣe lẹ́sìn bí àlè mi ìmọ̀ pé nǹkan tó lè tó báyìí ni a ti ṣeun tó bá ti ṣe mọ́ pro mo kàn wọlé mo lọ bá why you crying? Ó ní you always betray my trust. Ó tún wá sọ fún mi gbóbìnrin ni okay mo lọ́kùnrin ni ó ní rárá kí ló fẹ́ kí n ṣe? Okay accepted. I'm at fault. I'm sorry. I'll meet up. I'm sorry. You are sorry. You are sorry. Tí mo ní ká plan. We ká lọ wá sperm donor. I want to have baby for you. Are you mad? I'm a woman like you. Only I don't care. I just want to be with you forever. I mean, you can't. Only I can't. Okay. Do suru. Àtijọ́ bímọ. Obi ọmọ. Okay, I promise you from today, I will never allow any woman into my life again. Not even a man. Only no, you don't love me. I said I love you. Kí ló tó ń ṣe bọ́ kéré báyìí? You senior me for God's sake. O gbọ́dọ̀ kọ́ lọ́wọ́ mi now. Kí ló tó ń ṣe báyìí? Only I can't. Ibi tí mo lọ. Àtàlẹ́ àná mo ti fẹ́ wá. Ó pa fóònù ẹ̀. Gbogbo ló wá pick me ní bus stop. But today 11 o'clock, ara mi ò balẹ̀ mọ́. I just want to see you. You want to see me, K? Okay, mo ti gbọ́. Okay, you know what? I promise you, I will not do anything stupid again. Who is that lady? Kò ń ṣobìnrin àlọ́kùnrin ni. I just feel like I want a man touch. It's a lie. Tí má lóbìnrin ni, wà ní mo betray rẹ̀. Tí má lọ́kùnrin ni, wà ní it's a lie. Kí ló fẹ́ kí n sọ báyìí? Mo wá dì mú. Ó sunkún gidi ni o. Mo wá pẹ̀tẹ̀ láti gbà yín báyìí. Ọmọ yẹn máa ń pè mí.
máa avoid ọmọ yẹn tó bá ti pè mí máa ní mi ò sí around tí máa around bá máa send 10k sí 5k sí àǹtí